fíìmù kọ́ níjà òun kọ́ lógún wọ́n ṣe àwọn wọ́ fíìmù tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọ́ lógún rí o wàláhì lásìm bẹ́ẹ̀ kọ́ lógún rí àwọn tó ń ṣe fíìmù ó kásẹ̀ kan sókè ó fẹ́ kò ní fẹ́ lọ́bí kankan sọ́jà máa bọ̀ wá kíkẹ́ yí máa bọ̀ wá wọ́n ìṣẹ́ tán wọ́n ìtí ìrí ti ẹran ni wọ́n stọ́dì ẹ̀ lọ́wọ́ ni la tu'anid man idha qala fa'al bunul waridi àbí tugrayi bunul waridi la tu'anid man idha qala fa'al ẹni tó yá sí pé ẹgbẹ́ látọ̀ ànìmọ̀ni dákọ̀ ẹni tó sọ pé ẹgbẹ́ tí wọ́n sì gbé lẹ́sẹ̀kẹ́lẹ̀ tí nǹkan kan ò ní ṣe má bà á ṣagídí ẹni tí ó kó bọ́n wà lọ́wọ́ ẹ̀ báyìí má bà á ṣagídí tí ó sọ pé shoot tí wọ́n sì ṣútì ọ̀hún tó yá sí pé wà láì kó tó ṣe alkiama ni ó ti bá rẹ̀ ní ó ti pé ń bolo ó dé àyẹ́ngbà àwọn ẹ̀yẹn ọ̀gá wọn tó ń pariwo tó ń ṣe kí lórí Facebook lórí social media ṣe social media ṣó òun ṣe sálọ ó ṣe fi àwọn kan síbí so ìwọ tí mùmú tó ń tẹ̀lé àwọn kan pé níṣó ọ̀gá à ń tẹ̀lé ọ̀gá wa ní òun ni lídà wa tí lídà bá balẹ̀ pẹ́rẹ́ wà láì ó wà rẹ̀ tì in tá ń sọ fún yín nìyẹn pé kò sí nǹkan tẹ́ fẹ́ gbà kò sí tó pé yóò bá ń bi wípé ẹ fẹ́ lọ lẹ́yìn ìyàwó ló wá ń jẹyìn o Ìgbò tó wípé àwọn Chinese news wọ́n interview ìkannú wọn tó ń sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n pa kọ̀mándà wọn láàrin àwọn tí ṣe kíní àwọn tí múra kalẹ̀ gan ìkánu tó jọ́gà rẹ̀ tó wà ní kíní táwọn bá dìde ìjàmbá yìí àárínjọ́ mẹ́ta àwọn ó dé Sókótó láti Èkó dé Sókótó straight ó yí sí báwọn ẹnu kọ́ ni wọ́ ẹnu yìí kọ́ kò jókòó síbi kan kò sọ pé ṣégi yẹn ní bá ti bẹ̀ báyìí tí bá ti bẹ̀ báyìí agada ọwọ́ ni ó ṣe bẹ́gẹ̀dú èrí tó jókòó ní àwọn dé Sókótó ó yíwá kúrò ní ìmò yìí tí wọ́n ti mú kọ̀mándà ẹ̀ balẹ̀ pap nǹkan ogun wo lẹ́ni janibi sultana wahzar batshahu jìnà sí àwọn aláṣẹ wahzar batshahu fàyélẹ̀ fún yí pé kó bẹ̀rù kó sá fún agbára ẹ̀ tó yẹ pé ẹ́kì tí wọ́n kìí zakizaki ńgbà tó bẹ̀rẹ̀ wọ́nàwọ́nà tó máa ń ṣe sọ́jà tó máa ń kó àwọn kan tó máa ń máṣì tó máa ń ṣe sọ́jà ṣe eléyìí rò wípé Nàìjíríà bí Lubnani ni Nàìjíríà yàtọ̀ sí Lubnani pátápátá so àwọn Hezbollah ní Lubnani Hassan Nasrallah tí wọ́n máa máṣì báyìí àwọn Shia tí wọ́n ní sọ́jà tí wọ́n máṣì tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ ó ṣeéṣe ń bẹ̀ yẹn kò ṣe ṣe Nigeria ń bí Nigeria is not Lebanon so government within government nígbà náà ti ń ṣe rú ẹ̀ èyí tí Lebanon fi rọrùn tó fi ṣe ń bẹ̀ ní pé Israeli náà àtàwọn Yehudi wọn àwọn ni wọ́n dábẹ̀rú tí wọ́n jẹ́ kí wọ́n ní military tó lágbára òun ló fi já sí pé àwọn militia wá ń di military àwọn náà ni wọ́n lọ jà ni wọ́n lọ gba
ara wọn lẹ̀ ní wọ́n lọ gbàlúlẹ̀ ní wọ́n lọ ṣe Nigeria ní regular military tó standard tó dúró tí wọ́n lọ fún training kwa so training abẹ́lé níjọ́ tó ojúkú náà bẹ̀rẹ̀ òun náà kọ́kọ́ lérí ní pé láàrin ọjọ́ mélòó kan Nigeria wọ́n máa finish ẹ̀ kò jẹ́ dábẹ́ ẹ̀mọ́ tó fi kú ní tó jú ẹ̀rí ṣe ló rọrùn bẹ́ẹ̀ ó sì sọ gbogbo Nàìjíríà àti gbogbo agbára àti gbogbo bá lè tẹ́ àbá lè ṣe kìíní ṣe bí irú bá ní wá ní táwọn sọ́jà wò bá lágbára bí irú bẹ́ẹ̀ ni ó sọ wọ́n di ṣinṣin tí wà kàn mú ṣùṣù ọwọ́ tí wà àwọn báyìí àbẹ́fàn so àwọn wọ̀nyí ìwà wọn òun la sọ fún ìlà ń sọ yìí lákàí wọ́n ma wá bí tágbára wà láti lẹ̀ máa gbára máa fi ṣe aburú máa fi ṣe kíní tí ó bá sí tán bá sì rí wọ́n ma wá bí tó dàrú láti kó síbẹ̀ ibi tó bá dàrú láti kó síbẹ̀ wọ́n bá kó síbẹ̀ láti wá establish ara wọn gbogbo wọn tẹ́rí tí wọ́n dá kẹni kalẹ̀ ẹ bèèrè bí tán ti ń rówó tẹ́lómi wípé òun lè bọ́ azíàrí àìmọ̀ wọn ara kò ká lọ ńgbà tí ó mọ̀ azíàrí bó ṣe rí kò mọ̀ bí azíàrí ti rí ẹnu ló kàn rò wípé ọ̀rọ̀ wípé bí irú yunifásitì tó ń lọ lázíàrí kò mọ̀ ẹ́kò dìdí ìjọba fún rẹ̀ lázíàrí ìjọba tó lówó tó dá ní owó ní tíjọba àlúwá kó mọ́ra wípé ká máa rówó rẹ̀ náà ná mọ́yí àwọn ọmọ láyé tí wọ́n ojoojúmọ́ ẹ̀mí ò ní tú èyún fún torí pé àìmọ̀ ló ń ṣe wọ́n níbi ojú wọn kúrú èló ló ní tó fi pé o lè bọ́ àṣàrí àwọn mùmú tó wà ń sàkání rẹ̀ náà wọ́n hélẹ̀ olówó owó kí ló ní olè tán sọ bí tán ti ń rówó lọ́nà àláàlì iṣẹ́ wo ló ń ṣe owó ló ń ṣe kọ́mpìnì wo ló dálẹ̀ tó fi lówó tó fẹ́ fi bọ́ àṣàrí owó ayíwé parọ́ gbowó ìyẹn lówó àbíṣẹ́tẹ̀ ń lọ ṣe tí wọ́n rán yín ọlọ́run sì wá mú yín owó ọ̀hún nísìn àṣírí yín tú àṣírí yín ó wá tú wọ́n padà ká gbogbo ibi tó owó yín ti ń wá àwọn bureau de change tó ń bá yín gbowó tán sẹ́ndì owó sí wọ́n ti kó gbogbo wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ wọn sí mọ́lé yes àwọn tí ó ń sponsor banditry tí wọ́n ń sponsor terrorists àríkíjọba tanná sí yín lábẹ́ tíjọba ọba tanná sí yín lábẹ́ lára yín ara yín náà àwọn tó kọ́kọ́ gbé ìzálà bí dí àdénù ni òun ló ń lọ bá àwọn tẹ́rọ́rìsì ló ń lọ negotiate pẹ̀lú wọn kò ní dá kíjọba máa wòyún ní irú èyí tí wọ́n ṣe fáwọn IPOB yẹn ó yẹ kí wọ́n ṣe fún wọn any terrorist tí wọ́n bá mú gbogbo àwọn Boko Haram yẹn kò yẹ kán fi wọ́n lẹ̀ rárá bó sì lè ń kó mọ̀ wọ́n fẹ́ repent bí kí ni mú wọn kẹyẹnjú wọn kúrò nílẹ̀ káyé ríbi gbádùn àwọn ò value ẹ̀mí kankan so ẹni tí ò value ẹ̀mí kí lè fẹ́ value wíwà láyé ẹ̀ṣẹ́ so tíjọba bá ṣe ti IPOB bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe ti ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ ṣe àmà ẹ́pẹ́ ẹ ti tanná sí ìjọba gan ti kírẹ ẹ̀bọnú tán bẹ̀rẹ̀ sí fura sí ìjọba gan ti kírẹ ẹ̀bọ kan fura sí pé wáì tó já sí pé Ìgbò tó ṣe yẹn lẹ́pa àwọn Haúsá tó ń ṣe tọ̀hún tẹ mú wọn ẹ̀ ṣe pa wọ́n
àdálà lọ́lọ́run wí ẹ ṣe dọ́gbadọ́gba tẹ́ ẹ̀ bá wá mọ̀ wọn àwa ń tanná sí fún yín nìyẹn wípé ẹ mọ̀ iṣẹ́ responsibility ìjọba ni ẹ lè fi glove sọ́wọ́ kẹ forí pawọ́ kẹ máa fi pa wọn lórí pa kíní lórí àwọn tí wọ́n mọ̀ mọ́ṣáláṣí yàtọ̀ ẹni tó bá wà mọ́ṣáláṣí wọn rẹ́dì láti pa kán dẹ̀ bọ́m̀bù ẹ̀ torí pé kò gbá tí wọn